ìfẹ́ o. láì náà yẹn lọ́la kò kí ni ọ̀ṣẹ́ òtọ́ ṣayẹ. kò dẹ̀ ṣọ́ gbogbo ìṣó tán. ọ̀rẹ́ mi nǹkan tí ó yẹ ká sọ tó jó tọ́ má yẹ ká fi gbẹ̀yìn ṣó ń yẹ wo irùngbọ̀n mi yìí ṣó mọ̀ pé mo ṣe é ni. mo rí i pé o tí ń tiẹ̀ ni àfàdẹ̀lẹ̀ mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ táwọn èèyàn tó bá ń wè mí àti ẹ̀ wọ́n á rò bóyá bẹ́ẹ̀ ni mo gbójú ẹ lọ torí ìwọ náà ni. ṣó mọ̀ pé Ọlọ́run kẹ́ ẹ gan. alhamdulillah. a dúpẹ́ f'Ọlọ́run torí pé Ọlọ́run kẹ́ ẹ yẹn ni ò jẹ́ kó mọ epo ti dàgbà. ọmọ ọdún mélòó ni mi jàre tó fẹ́ dá mi lágbá láti kékeré. with stature good stature. kí ni nǹkan tó ń drive out gangan. ọ̀rẹ́ wá kàn ṣe o obìnrin náà máa ń sọ pé ilẹ̀ wọn kì í pẹ́ ṣú tọkùnrin gan fast o lọ wá obìnrin fẹ́. Kúnlé ọ̀rọ̀ tó ń sọ yìí gbogbo àlẹ́mí náà fi máa ń ro torí nínú sharia Islam gangan dandan ni kọkùnrin lóbìnrin lé in fact anabi sallallahu alaihi wasallam ó ní ẹni tí ò bá lóbìnrin nínú yín o kì í ṣara wa wọ́n dẹ̀ ní an-nikahu sunnati wọ́n ní pé kéèyàn ní yìgì gangan sunna anabi ni ó wù mí kí n lóbìnrin bọ́ ó mọ̀ pé wọ́n lọ́kì ṣá ó lọ́kì tó níyàwó tó dá máa ní obìnrin yẹn dá ń gbòòrò kó sóbìnrin gidi ọkùnrin mélòó máa lọ́kì bí ìwọ tó máa lóbìnrin gidi tó nílé ṣé àwọn ọmọ tó kún ta àwọn ọmọ tá à ń rí inú ilé tá à ń gbé tá à ń rí lẹ́nu iṣẹ́ tá à ń rí títì àṣàwọ náà àwọn ọmọ ṣàkúṣàkú ṣé irú ọmọ yẹn ni máa lọ fẹ́ èmi náà ń fobìnrin gidi nǹkan tó ń ṣe mí gangan nìyẹn o. ọ̀rẹ́ mi sórí téèyàn bá fẹ́ ṣe kan ló máa sẹ́ pé obìnrin tí ò dáa ló pọ̀ ń ta ká bá nítorí ká má kú wá wá láàní fojú kan oorun ṣáà ní súnmọ́ ni o gbọ́dọ̀ wo obìnrin fẹ́ sórí ìyàwó mi ó tó rà láìmọye owó téèyàn bá ń tọrọ ìyàwó mi tó ìyà gidi téèyàn bá ń tọrọ obìnrin alálùbáríkà gẹ́gẹ́ bí ìyàwó mi tó bí ìyàwó téèyàn bá wá ń fẹ́ ọmọ gidi tó ń tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ìyàwó mi tó ọmọ gidi. mo bẹ dúpẹ́. in fact máa ń wo Ọlọ́run pé tó bá yẹ pé wà tí mo ń wù lọ́lọ́run fẹ́ fi dá mi lẹ́jọ́ kò yẹ kó jẹ́ pé irú èmi ni máa fẹ́ rú ọmọ yẹn. èèyàn burúkú dẹ̀ nìyẹn. èmi fúnra mi mọ̀. tọ́lọ́run fi fún ẹ nírú ìyàwó yẹn Ọlọ́run kan ṣàánú èèyàn burúkú ni wọ́n. máa ń dúpẹ́ mo dẹ̀ gbà ládùúrà fún ẹ ìgbé lágbára Ọlọ́run ìyàwó bíi tèmi lọ́lọ́run máa yọ̀ǹda fún ẹ. Ọlọ́run lọ́lẹ́dà mo bẹ̀ ẹ́ o jọ̀ọ́ fẹ́mi náà lóbìnrin gidi obìnrin tó máa dàbí ìyàwó ọ̀rẹ́ mi exactly tó máa dàbí ìyàwó Kúnlé òun ni mo fẹ́ kí wọ́n lọ́n fún mi obìnrin tí ò ní gbómi lẹ́nu tó máa dàbí ìyá tó máa dàbí ìyàwó tó tún máa dàbí ọmọ mi obìnrin Ọlọ́run fẹ́mi náà ṣàánú mi Ọlọ́run. bí ó dẹ̀ ṣe máa rí fún ẹ ni ìyàwó bí ìyàwó mi Ọlọ́run máa pèsè fún ẹ. àmì ò fún mi níyàwó bíi ti ìyàwó ọ̀rẹ́ mi Kúnlé o. Kọ́kọ́rọ́ yà mí náà. Ṣé ti ṣe? Ṣé ẹnì kankan bẹ̀rẹ̀ mi? Thank you. Thank you, sir. Tí ìbọn náà kí ló máa ń ṣe máa yẹn? Á dẹ̀ máa ṣe inú wọn máa ṣe bí ẹni tí òun kọ̀ọ̀kan máa ṣe bí ẹni tí ò tiẹ̀ já rárá. Báwo lọkùnrin ṣe máa sùn tẹ́ tí ò tiẹ̀ ní gbóbìnrin kankan dání? Jọ kí n tiẹ̀ ń bẹ̀. Kí ló kan ti tiẹ̀ ń bẹ̀? Ó dẹ̀ ṣọ́gbà ẹ̀. Ó máa check out lẹ́nu. Ó kún lọ fún yín. Kí ló máa ń ṣe ẹnu? Jọ tí kò bá máa ṣe gbogbo ẹ̀ báwo la fẹ́ rọ? Màá máa gbé gbogbo ẹ̀, màá máa ju gbogbo ẹ̀ kò ní wo bẹ̀. Kí ni nǹkan náà? Ẹnu ẹ̀ lẹ́wà yẹn. Wo ẹ̀rín yẹn pa mí. Ṣé kí máníjà kó rí ẹ? Wọ́n máa ṣe bí ìlú ìlú wọn máa ṣe kàtìkàtì wọn fẹ́ sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ ṣọ́gbà ẹ̀ mo ń sọ fún ẹ. Ṣọ́gbà ẹ̀ mo ń sọ fún ẹ. Okay.
Mo ti gbọ́. Tẹ máa ń ṣe wọ́n gan sẹ̀. Àwa o. À ń tó bá lọ sáàbẹ̀ bá máa ranjú ni. A máa ranjú bí àjẹ́. Ṣọ́fọ̀ ọ̀sẹ̀ wá síbí báyìí ni. Wọ́n ṣàtọwọ́ kọ́sọ́mà rẹ̀ lọ sí. Ilé fine. Mo love top ní tẹ̀tí ọ̀dà fún ọmọ pápá. Skẹ́ẹ̀tì ẹ̀ náà fine. Ẹ̀wọ́n ni náà! Ẹ̀wọ́n ni náà! Kí ló ti pariwo kúrú ilé ìgbọ́nà? Kí ló dé gbọ́nà? Kí ló ṣẹlẹ̀ gbọ́nà nínú ilé ìná? Kí ni kò tó hápù gan nílé because ó ti fẹ́ sún mi báyìí? Mo ò ti understand náà. Kí ló dé gbọ́nà? Madam, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń pariwo? Kí nìkan náà? Kí ló máa ń kọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ ibi tí wọ́n bá kó ọ̀pọ̀ sí àyẹ̀wò ní orí níbẹ̀? Kí ló dé gbọ́nà? Kí ló ṣẹlẹ̀ gangan? Ókè, owó tí mo kó sínú ilé náà wọ́n ò rí. Ókè o, ṣé owó tó kó sábẹ́ wọ́lẹ̀ tó ṣe ìrànjẹ? Bẹ́ẹ̀ni, $300. Ókè, èmi ni mo bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ńgbà tí mo ń tún yàrá ẹ̀ ṣe. Ókè, ìwọ náà máa gbọ́. Kí ló dé tó máa kó? Kí ló tó tẹ̀ máa fọwọ́ kàn gan-an? Kí ló dé? Inú wardrobe ẹ mo kò sí. Bọ̀ ọ̀ bá ti máa fọwọ́ kàn. Tí ilé yìí tó bá ti bọ̀ fún anybody tó fẹ́ máa mímú lára, ẹni tó bá lọ ó lè lọ o, ẹni tó bá fẹ́ lọ ó lè lọ. Wá bí. Kí ni? Má sọ̀rọ̀ ìdílé ju àsọ̀rọ̀ máa gbèsè. Kí ló máa ń ṣe ẹ náà? Ṣé ìwọ nìkan ló lóhùn tó wọ́ nìkan ló lóhùn tó tẹ̀rẹ̀ ni? Ìwọ nìkan ló lórí trẹ́bù ni? Ó lè máa pariwo. Ṣé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ sí yóò lè sọ̀rọ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ bí lady kó ṣe bí obìnrin tó tush? Mo kó tí bàtà ló bá mi rí o. Tó bá dẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ nígbà yìí wà á lè sọ̀rọ̀. Ó wá dé wá pẹ̀lú pariwo bí àwọn tó ń polówó tó bá tì ní ọjà òyìnbó. Kí ló ṣe ẹ̀gbọ́n wá jẹ́ pé ayé ẹ o. Dídùn ló dùn làbọ̀ rẹ̀ jẹ̀kọ́ tí ló gé tó gé jẹ ṣó ti gbọ́ ọba máa pariwo bí wèrè bẹ́ẹ̀ fáwọn àmọ́ ṣó ti gbọ́ ọlọ́gbẹ́ni eléta gbẹ́gbẹ́nu ilé yìí pẹ̀lú wà bẹ́ẹ̀ tó bá ṣe wèrè gan lè fá ìwé wa ó kàn sọ̀rọ̀ báyìí ni a sọ̀rọ̀ gbogbo yín náà lẹ́bọ̀ bí kíní ẹ̀ ò ṣe yín ti tò mo mọ̀ kọ́tọ́jú ìwé lálẹ́ àná náà gbogbo abẹ́rẹ́ ló ń gbóná látàrí lówó bẹ́ẹ̀ wá sí òun bá kó ẹ bá bàbá mi kówó mi o. ẹ lọ ṣé mo ní kọ́ lọ gbé nígbèkúgbè nítorí wọ́n ti bá gbogbo bẹ̀ jẹ́ wọ́n pariwo bí Ó máa ṣàkáyà yẹn délẹ̀ ni. Tó bá lè wá ń bla bẹ́ẹ̀. ṣó lè lè wa ni. Kò lè lé wa. Ó yá, continue. Wà á mọ̀ bí ó lè lè wa lè wa bẹ́ẹ̀. jàre. Ok. Jẹ́ àmà wo nǹkan táwọn wò lọ. No. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run, ìyá mi ya ṣaitan. Ìyàwó Kúnlé ló tẹ ọ. Ọlọ́run dára ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọlọ́run má gbèrú ọ. Mo ṣe mistake nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni o. Má jẹ́ kí n rí irú ọmọ bí ìyàwó Tẹ́kúnlé o. Má jẹ́ kí n rí Ọlọ́run má fún mi irú ìyàwó yìí o. Ọmọ Tẹ́kúnlé sọ pé ìyàwó bí ìyá ni. Ó ní tí èèyàn máa ń fẹ́ ìyàwó gidi, ìyàwó ń lọ yẹ kí èèyàn fi tọrọ. Tí èèyàn bá fẹ́ lọ́mọbìnrin tó máa jọmọ alálùbáríkà kí èèyàn fi ìyàwó òun tọrọ. Ọlọ́run mistake mo ṣe o, mi fi rú ẹ̀ tọrọ o. Ìyàwó Tẹ́kúnlé ló tẹ pẹ̀lú ọkùnrin mi. Àbí wọ́n á ṣe mítì ni. Bí àwọn ọdẹ wá ṣe mítì ọkùnrin yà tó. Àbí mo ṣe mistake ni. Hello rẹ̀. Ṣàlàáfíà ló wà? Ṣèbí torí ẹ̀ náà mo ṣe ń pè é pé kí n kọ́ kí ẹ mo pé ó ṣe díẹ̀. Rárá mi ìsínlé. Oṣù wa lómi tí travel lọ tó jìnnà. Mo ṣe wà náà. Ṣèbí torí ẹ̀ náà mo ṣe ń pè é pé kí n wà láfíà ẹ̀. Ìyá yìí ńkọ́? Ó lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ láti jẹta. Àti ìjẹta? Ó yẹ kó dé in the next 2 hours. Ó pẹ́ lọ́dọ̀ mọ́ mi o. Ọmọ kan tó bá ti pẹ̀ lé ní
kò pẹ́ tó pè mí ni mo jáde. ok tó bá tó ti bá sọ̀rọ̀ bóyá tí wọ́n bá pè bá mi sọ pé mo ní kó bá mi kí mọ́ mi o pé ṣàlàáfíà náà wà. ok o ṣe gan. ara ìtọ̀rẹ́ mi. kò take care. Yeah. mo dàrú wà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ láti jẹta lórí burúkú lóbìnrin ṣá ọ̀dọ̀ mọ́ mi ẹ̀ lóòtẹ́ẹ̀l ní garden park hotel láti jẹta. ṣùgbẹ́ni tó fi ń tọmọ ṣùgbẹ́ni tó fi ń tọrọ tó fi ń tọrọ gẹ́gẹ́ bí aya ṣó lè padà wá fi tọrọ ṣó lè padà fẹ́ bí aya. Àfá Imran ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta. ó pẹ́ yín o ṣé kò sí ṣá. kò sí ọkọ. ẹ mọ̀ pé tẹ́ẹ̀bà ti sí ilé báyìí àwa níbọ̀ yín a máa ń mí sí i gan. kí lẹ wá bá ara bọ̀. later. later. Yeah. Thank you. All right. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run bó ṣe múra bí ọmọ ṣaitan kí ló máa ń ṣe àwọn obìnrin ìgbà iná kò sí láàká ìkọ̀kọ̀ kò sí nǹkan gidi kan lára wọn. Ọlọ́run. kí ló wá ṣe ẹ́. tó ṣe mí kò sí nǹkan wọn. bó ṣe ṣojú yẹn dàbí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀. ṣé mo ṣojú bákan ni well lest I forget yẹ́bó mo nephew mi wọ́n ló fẹ́ ṣe wedding wọ́n wá ní list tọ́wọ́n family ìyàwó ẹ̀ mú wá pé list yẹn ga gan ó dẹ̀ mọ́ kó òun ò níyà mọ́mì ní 75% of that stuff fọ́ọ̀sì lórí ó dẹ̀ mọ̀ pé nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní slash ẹ̀ èyí tó kún èmi gan ó ká mi láyà kan tí mi ò prepare fún nǹkan tó fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ da múdùn mi rú díẹ̀ nìyẹn kò sí nǹkan kan mú wọn okay. bet bó ṣe wá ṣe yẹn ó dàbí ẹni pé n tó ń ṣe ẹ́ ju ọ̀rọ̀ owó wedding ọwọ́ rẹ̀ bá lọ. as in ó ju nǹkan tí mò ń sọ lọ ṣé ní ti ń ṣẹlẹ̀ ni. ojú tó gbé wá. èmi náà wà òkè kò sí nǹkan tó ṣe mí mo mọ̀ pé nǹkan tí yóò expect tẹ́lẹ̀ wọ́n kàn ṣe jùlù mí yẹn ó ká mi láyà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. èmi fi pé ẹ̀yin obìnrin tẹ́ bá ti fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa pákéjì ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe tó máa tóbi lọ́kàn èèyàn. kò rí bẹ́ẹ̀ ṣó mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn ṣe nǹkan tó yẹ ká máa sọ ń ta ó yẹ ká wọlé sọ ni òun torí pé ó ti béèrè lọ́wọ́ mi ń ta nǹkan tó fà á tèmi náà fi ń ṣàlàyé fún ẹ nìyẹn bí mo ṣe ń bọ̀ ẹni mo ṣẹ̀ gbọ́ sọ nǹkan tó fà á tó kàn da gbogbo system mi rú ni. kò jù bẹ́ẹ̀ lọ. ok ẹ ti bá dé màá wá nǹkan ṣe sí. ok má pẹ́ o. kò tẹ́kẹ̀. àbò ti gbọ́rọ̀ ṣé ìjẹ́bù ti gbọ́rọ̀ ṣá. ọ̀rọ̀ náà wíwo ó lè jù mí lọ ó lè gba kòkúta lọ. tó bá tún síta tọrọ náà bá tún síta àtàbá lè ta bọ́ọ̀kọ̀. Bismillah. Ṣé n torí ni ẹ? Yes, Daddy. Ṣó bá gbọ́ tọrọ? Yes, Daddy. Imran. Yes, Daddy. Ṣó rí nǹkan tó lórí yẹn? Ká ní kò rí ẹni ìpadà. Ṣùgbọ́n ó sọ wípé ìyàwó ọ̀rẹ́ ẹ yẹn ó rí ẹ. Bẹ́ẹ̀ni sá. Ó léwu. Ó léwu tó pọ̀.
kí Ọlọ́run Elédùmarè kó gbà wá lọ́wọ́ ẹni tí àwa ò ṣọ́ tó ń ṣọ́ wa. Àmín. Torí pé gbogbo ìrìnsí ẹ nísìn lọmọbìnrin yẹn máa ṣọ́, àfi kó o sún sẹ́yìn díẹ̀ fọ́kọ ẹ o, ó sún sẹ́yìn fún ni o. Ó gbọ́ mi, ó sún sẹ́yìn fún ọkọ ẹ. Gbogbo ohun tí ẹ bá ní tẹ́ fẹ́ jọ máa ṣe ní wọ̀déwọ̀dé jẹ́ kó máa wá sọ́dọ̀ ẹ. Torí pé every step now that you take, gbogbo ìgbésẹ̀ nísìn ó máa rò pé torí tòun ni. Tó bá ń lọ sílé àwọn ọ̀rẹ́ ẹ ní ẹ̀mẹ́wàá tẹ́lẹ̀, dínkù sí ẹyọ kan. Torí tó bá lọ lẹ́ẹ̀márùn nísìn, gbogbo èrò ọkàn ẹ̀ ní wípé ẹ̀ẹ̀márùn tó wà yẹn ọ̀rọ̀ tó ń lo wá sọ, ó dẹ̀ bá tiẹ̀ wá o, ewu tó wà ń bẹ nìyẹn o. Kó má rí ẹ kí wọ́n rí mẹ́nu mọ́ ni. Mi ò lè sọ fọ́rẹ́ mi. Ó lè sọ o, kì í ṣe nǹkan tí èèyàn ń sọ o, ó ń kó báyàn gbẹ̀yìn ni o. Ó ní rí ibi alákòóbá o, Imran, ó ní rí ibi alákòóbá. Àmín. Gbogbo ń táwa máa ń sọ nìyẹn. Àwọn tó ní mọ̀, àwọn tó ní mímọ̀, wọ́n á sọ fún ẹ wípé Ọlọ́run ọba nìkan ló lè yàn fún yàn. Kò sí ẹ̀dá alààyè kan tó lè yàn fúnra ẹ̀ ní gbogbo ọ̀nà, in all ramifications. Kò sí ẹni tó lè yàn fúnra ẹ̀. Daddy, ibi tí èmi ti máa ń disagree pẹ̀lú yín ni. Daddy, èèyàn lè yàn fúnra ẹ̀ náà. Bí Ọlọ́run ṣe dá wa, ó fún wa láàyè láti ṣe àwọn kọ̀ọ̀kan náà fúnra wa. Tọkùnrin bá farabalẹ̀ tó fojú ẹ̀ balẹ̀ dáadáa, ó yẹ kó róbìnrin tó máa dá, ó yẹ kó lè yan obìnrin gidi yàtọ̀ sí irú yìí tọ́rẹ́ mi yan ẹ̀. Daddy, èèyàn lè yan fúnra ẹ̀ o. I see. Ebi wọ́n ti ìgbéyàwó sílé yan fúnra ẹ̀. Daddy, ká ní ẹni èmi á yàn fúnra mi o. Màá yàn yìí tó dáa, màá dẹ̀ mú wá mọ́ yín. Ọlọ́run á fún ẹ ṣe. Ọlọ́run á fún ẹ ṣe. Daddy, tí máa ń bọ̀ láti bí ṣe lọ́la, máa kó medication nìyẹn. Àyànfẹ́ o, ṣàlàyànfẹ́ mi. Mo mọ̀, ṣáà ní sùúrù ẹni dá ẹni tí màá dáhùn náà kí tó wá fàbọ̀ àbáwò. Wọ́n máa wùwà tó nílò ọpọlọ. Ṣé èyí tí mo bá wá yóò wá important? Ní sùúrù fún mi. Mi mú tó ń wá kiri. Àfà là ń pè kí ló lọ ṣe lóòtẹ́ ọ? Diola, kí ló dé tí wọn náà wúwa bí ọmọ àná? Kí ni mo ṣe? Ó ń wúwa bí ọmọ débẹ̀ni tí ò ní láàkáyè, yóò ṣe bẹ̀rẹ̀ owó ọkùnrin àtobìnrin yẹn ni. Débi wípé wà tọkùnrin fẹ́ jáde, ọkùnrin tí kì í ṣọkùnrin yẹn fẹ́ jáde. Ó fẹ́ sáré lọ pawó. Ṣé o mọ̀ pé yẹ kó orin jìnnà tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ wá lọ síbi ojú ọlọ́mọ òótọ́, mo sá fún ẹ tó. Sista mi, mo máa rìn jìnnà gidigidi. Mo rìn jìnnà gan níbi tẹ́ni bòdì ò ti lè mọ̀ mí. Òun ló yẹ kẹ́ bá mi béèrè lọ́wọ́ ìpè kí ló ń ṣe níbi tí mo ti rí. Ṣé bá fà ni? Ṣé bá fà là ń pè é? Kí ló ń lọ ṣe níbi tí mo ti rí? Mo rìn jìnnà. Báwo lọkọ ẹ? Ṣé ọkọ ẹ ti wá fi hùwà sí àbí báwo? No, kò tí ì change o. Mi ò tí ì rí any strange behaviour. Bó ṣe ń ṣe ló ì ṣe ń ṣe o. Bí a kò dẹ̀ tí ì sọ fún. Mi trust ọkùnrin o. Sórí àwọn ọkùnrin yìí báyìí, wọn ní inú gbọ́rọ̀ sí o bí obìnrin o. Á ti sọ fún un. Ọkùnrin ṣèkejì obìnrin lọ. Ṣọ́pọ̀ ẹ̀ ṣó ń jẹun déédéé bó ṣe yẹ kó bó ṣe máa ń jẹ. Báwo ni ìrìn ẹsẹ̀? Ṣágo tó wọlé ló ń wọlé, ṣágo tó ń jáde ló ń jáde. Báwo ló ṣe ń hùwà sí ẹ nínú ilé? Kankan tó èdè mọ̀ pé yóò rárá gbé nǹkan sí. Tó bá yẹ pé ó ti sọ fún ni, á ti máa fi react, má ti máa rí o. Ọkùnrin yẹn ló la káyé ni o. Ó ń dẹ́ ẹ ni. Ọkọ ẹ lè máa dẹ́ ẹ o. Kí wọ́n la fẹ́ ṣe? Ọkọ ẹ ní gbogbo ẹ wá báyìí. Ìwọ lọ́lé. Ṣá máa ṣọ́ ọkọ ẹ. Any slight try láti notice any little change nínú àwọn nǹkan tó máa ń ṣe, any unusual behaviour tó bá ti retrace kékeré báyìí. Ó gbọ́ nìyẹn o. Kò wá sá padà wá bá mi. Ìwọ má wọrí. Ṣónú wọn àáfà lòun ni. Èmi á wá mú ẹ̀rìn lọ bá àwọn àáfà gidi. Àwọn àáfà ńlá tó pé àwọn àti Ọlọ́run gan ojoojúmọ́ náà jọ ń bára wọn sọ̀rọ̀.
ṣó wá rí àfàrà dáadáa tí gbégbé ò gbé ibi tó yẹ kó gbé yẹn àgbéṣẹlẹ̀ lọ́wọ́ nǹkan tó máa sìn ọjọ́ míì gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu máa sùn. ẹni tọrọ wá kàn kọ. kí ni jókòó jẹ́ lára fún mi àṣegbé. Oníranù ìjìnà lọ́jọ́ mi oníranù ìjìnà lọ́jọ́ mi. Múrin jìnà olóhùn múrin jìnà. Àwọn máa rí gan. Ẹ tún bú mi ní ẹ. Ẹ tún bú mi. Owó tó wá gbà kùbù. Ẹ má ti gà sọ tó ń sìn yín. Ẹ bẹ̀rẹ̀ ìgbà wo lẹ bẹ̀rẹ̀ tí mi ò fún yín. Ẹ má ti gà sọ tó wó jáde. Ìgbà wo tó máa lẹ̀ jù kẹ́kẹ́ tẹ̀lé ń bọ̀. Mo fọlẹ̀ transfer. Ọ̀rẹ́ mi tí mo sọ yẹn èyí náà rí i pé ẹrù tó ju owó ẹ̀ lọ ni ó kún níwájú ẹ̀yìn ẹ̀ gan bad ṣàwárí nǹkan tó ṣẹlẹ̀ kò sí ọkùnrin kan tó lọ kírun ní mọ́ṣáláṣí ọ̀rẹ́ mi tí àdúrà ẹ̀ ò gbà rí in fact ẹ máa padà wá dúpẹ́ lọ́wọ́ mi bí báyìí check it out ọ̀rẹ́. like round kan báyìí wàá fún mi lọ́mọ tó sexy ọmọ tó lẹ́pa tó dùn tó yẹ pé tí máa handle gan máa mọ̀ kí mo handle ọmọ I want something light. Something light ìwọ sí èmi ọ̀rẹ́ gbọ́dọ̀ sí láwọn wèrè ìwọ tó kọ́ dúdú wọ̀ láti òkè délẹ̀ yìí wọ́n ṣọ̀fọ̀ lẹ́yìn ni ìwọ orí mi olóòrí nǹkan ẹ jẹ́ máa bára yín sọ o. Bloody idiot. I want something like more too sexy, too straight. Ṣé bá gbé mi wá fún yín ni ṣé bá wò fọ́ yín létí. Ó yá. Tẹ́ bá mi jù sí bá gbá etí yín. Something like stupid idiot. Ẹ káàsán bros. Yes sir. Ẹ jọ̀ọ́ àdúgbò ilẹ̀ ń gbé sà. Àwọn aládìí gbogbo bí mú kí lẹ fẹ́. Ṣẹlẹ̀ ìgbogbo bí àwọn oníbàárà yẹn ń dà wà náà wà. Àwọn tó ń ta bíi náà a máa ń gbó lọ́wọ́, tó ń ta blocks náà a máa ń gbó lọ́wọ́. Ibẹ̀ la wá Stacy. Kọ́ tẹ́ bá fẹ́ lẹ ní kẹ́ sọ fún mi. Ṣé ẹ fẹ́ ṣe sàárà àbí? Ok, ọ̀dọ̀ yín níbẹ̀ yẹn. Máa rán àwọn boys níbẹ̀. Ṣé rí àwọn afọ́jú wà, àwọn arọ nǹkan ẹni wọ́n tẹ́ bá fẹ́ a máa mú yín lọ, but àwa máa gbowó. Rárá mi ṣe sọ́dọ̀kà ń sìn. But mo máa ń wá dáadáa, mo máa ń ṣe sọ́dọ̀kà bí mo máa ń fún àwọn oníbàárà ní sàárà bí. Ẹ ti máa wá ti pẹ́ àbí? Ẹ dẹ̀ kí n fà á lówó, ẹ máa fún wa lówó lé ni o. Kò sí problem máa fún yín. Ẹ sà, ṣe rí there is a particular girl actually òun nìyẹn lọ́nkàn ẹ̀ tó wọ aṣọ blue yẹn. Ìyẹn? Ok kí ló ṣe? Ok ẹ fẹ́ mú lọ́lé kẹ́ máa lọ ṣe sàdákà fún permanently àbí? Yeah bẹ́ẹ̀ ni but kò ń ṣe pé ó máa ẹ mú nǹkan mo láìkẹ́ mo fẹ́ máa fẹ́ gangan bí ìyàwó lé mi. Kò yé mi o ẹ fẹ́ máa yé kí ni. bẹ́ẹ̀ ni sà. ọ̀nkú ẹyọ gojú ẹyẹ orí mi yàrá náà ẹ má bínú o nígbà tẹ dé sí ẹ rí kọ̀ọ̀kan ẹ rí lálẹ́ kẹ́mi. no sà ẹ kọ́la. ẹ fẹ́ máa fẹ́ ilé. mo láìkẹ́ mo fẹ́ máa fẹ́. ẹ̀yin lẹ ní mọ́tò yàbí. yes èmi mo ní. ọmọdé tí ò fine kò fine bóyá ìwà yẹn kò ní fóònù kò social kò mídíà kò ṣe nǹkan kan kí wàá lè fẹ́ fẹ́ lára ẹ̀. bros màá socialize ẹ yes sir mo like ẹ ni mo fẹ́ máa fẹ́. very good kò mí lóòótọ́ okay àìsí ó ti yé mi. àwọn tẹ́ ẹ ló ń gbòòrò ó ti tán àbí àwọn tẹ́ fi ń ṣe ritual ń gbòòrò ti tán àbí. bros ibi ló wá kù àbí no wonder mo kọ́ mí sí last month. ẹ ní sórí mi àwọn boys. bros náà ẹ gbàgbé.
Hello, hey boys. Hello. Bàbá tó máa ń jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn. Ọdún kókò lè ráìtì ìdílé tí mo ń ṣe lọ. Ọmọdé yóò sí lórí social media. Kò tí ẹni fóònù débi kó máa wà ń bẹ. Kò mẹ́yìn kankan, ẹni kankan ò mọ̀ rí, kò lọ́rẹ̀ẹ́. Tí máa fẹ́ ru eléyìí sìn, ìgbà tí máa fi máa tún ṣe díẹ̀, á dà. Oh, please help me. Ilé ìtajà ń bá sọ ìyẹn onígbò onísìgá yẹn ó ní mo fẹ́ fọmọ ṣòwò. Allah, please, if you can give me this woman, I'll be faithful and I'll be grateful to you. Ọlọ́run fún mi Ọlọ́run fún mi, mo mọ̀ pé ọmọ tó dáa fún mi ni, Ọlọ́run jọ fún mi. Ìfẹ́ bí ọkàn mi mọ̀ ń wá ọ́. Lórí ọmọ yìí náà. Yes, mo like ẹ gan. 100,000. Ẹ wò ṣe rí kó tẹ̀ jẹ́ pé ẹ̀fẹ́fẹ́ náà ìpẹ́fẹ́ lọ fi ṣògùn owó ni ẹ̀wọ̀ ẹ lọ fi ṣe òwúlò náà. A'udhu billahi minash shaitani rajim. Bros, mi ò fi ṣògùn owó, mo like ẹ, mo fẹ́ fẹ́ gangan ni. Ẹ̀fẹ́fẹ́ ni èmi náà kàn tó ń fún yín lọ́pṣọ̀n ní pé in case bá tẹ bá délé tán tẹ bá lọ wò pé bóyá another option pé bóyá ó lè bá ríṣù àlọ́ ẹgbọ́n sàn. Bros, reason tí mo ṣe fẹ́ fẹ́ ọmọdé yìí ni pé ọkùnrin lẹ́yìn náà ẹ̀yin náà mọ̀ pé àwọn obìnrin gidi ò pọ̀ ń gbòòrò mọ́ irú ọmọ ilé ìsìn kò dá àwọn kan mọ́ tí má gbé kúrò níbí mo fẹ́ lọ ṣọ́ọ̀pù fún ni o máa túṣe máa raṣọ fún. òótọ́ ni kí lè lè mọ eléyìí mọ nǹkan eléyìí mọ. má tiẹ̀ kọ́ má gba tíṣà fún ẹ wo tẹ́ ẹ bá gbà mí gbọ́ èmi àti yín exchange numbers wa má júwèé lémi fún yín ẹ lè máa wò lọ́dọ̀ mi. ẹ fẹ́ fẹ́ lóòótọ́ ni kò sí wàhálà ọmọ tó dáa ni àwọn náà ṣe rí ẹmẹ pé at times ìṣẹ́ máa ń jẹ́ kéèyàn rí bákan òun náà fáìn o ọlọ́run tó bá ti dé wọn fáìn ẹmẹ pé wọ́n ní beauty ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni. bros one more thing sir ẹ jọ tí máa fẹ́ fẹ́ ń sìn àwọn ta ni máa sọ fún tán máa fà á lé mi lọ́wọ́. wà lẹ́yìn ṣe báyìí ẹ má bínú o ẹ dẹ̀ look responsible ẹ dàbí ẹni tó máa wà tó wà forgetful ìgbàgbọ́ rẹ̀ tí mo sọ fún ìjọ yẹn ni pé màmá ẹ̀ wá dọ̀mpu ẹ̀ síbi ìjọ yẹn and fortunately for me ọjọ́ tó dọ̀mpu ẹ̀ mi mo kọ́ rí tí mo ṣe kí ni tí mo pariwo kó tó di pé arrange bó ṣe bá ṣe gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ ni èmi ni bàbá èmi ni yẹ́ ṣé ní gbogbo nǹkan tẹ máa fi ṣe yigi nǹkan èmi lè máa san fún in fact bá ti bẹ̀rẹ̀ sí wálé yín máa mú list wa iye iṣu tẹ máa kó wá iye òróró iye obì iye gbogbo nǹkan tẹ máa kó wá èmi lè máa san fún èmi ni bàbá èmi ni yẹ́ ṣe ti gbọ́ máa ń dùn ṣe rí tẹ bá fẹ́ aṣọ bàbá yàrá àti ìyàwó agbádá lèmi máa rán o ṣe ń gbọ́ máa dé gẹ́fìlà gẹ́fẹ̀ mi ló máa ṣe yẹ́ ẹ̀ òun náà máa wé gèlè àwa alábí ṣe ti gbọ́ ẹ̀ máa lọ mú wá fún yín sí ṣe ti gbọ́. èmi ló kù ohùn mi dẹnudẹnu ni èmi ló kù ohùn mi dẹnudẹnu ni ìfẹ́ tí mo wò lọ́kàn yìí tèmi ni tó bá bá mi lọ́lẹ̀ ohun àyà mi ni èmi ló kù ohun tèmi mà ní èmi ló kù ohun tèmi mà ní àyà mi ni ẹ jẹ́ kó bá mi lọ́lẹ̀ ẹ jẹ́ kó ṣe tèmi abẹ́ rí ìfẹ́ mi ní abẹ́ rí ìfẹ́ mi ní abẹ́ rí ìfẹ́ mi ní. Sọ̀nù ó gbọ́ Yorùbá. ó Yorùbá díẹ̀ díẹ̀ ó gbọ́ Yorùbá. báwo ni. ó gbọ́ òyìnbó fine.
aṣọ tí ẹ rà wálé fún mi mo ti ń wọ̀ wọ́n mo nífẹ̀ẹ́ sí gbogbo wọn wọ́n bá mi lára mu pẹ̀lú eléyìí tí wọ́n máa ń wọ̀ sórí àmọ́ àwọn kọ̀ọ̀kan wọ́n kéré wọ́n súnmọ́kẹ́. Zainab. Oh my God. Sori àwọn èyí tó bá kéré báyìí obìnrin máa ń wọ̀ fọ́kọ ẹ̀ nínú ilé àwọn èyí tó pínpín ẹ̀ mo ra fún ẹ kó lè máa wọ̀ fún mi nínú ilé èmi nìkan ni mo ní láti rìn àwọn ìyàwó mùsùlùmí náà máa ń wọ àwọn aṣọ kékeré báyìí ṣùgbọ́n ọkọ wọn ni wọ́n ní kàn wọ̀ fún ṣùgbọ́n àwọn yòókù yẹn àwọn aṣọ tí wàá máa wọ̀ jáde ni ó ti yẹ. Aren't you so beautiful? Wow. No. It's okay. Oh, ní láti kulẹ̀ tí máa ṣe nǹkan kan fún ẹ tó bá like kò sọ thank you nìkan ti tó wà wá sọ fún mi pé darling honey sweetheart àwọn kan tó wà máa sọ fún mi yẹn. Honey, darling, sweetheart. Oh my God, you're learning so fast. This is beautiful. Ọlọ́run ló ṣe. Àwọn fóònù ẹ̀ máa kọ ẹbí wa ṣe máa lò wọ́n. Okay? Abẹ́ ṣe to go. Instagram, Facebook. Àwọn kí ni ẹ̀ máa bẹ́ ṣe sórí ẹ̀? Kí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀? Bí wọ́n ṣe máa ń bá wọn yàn sọ̀rọ̀ lágbàáyé. Wà lè lọ́rẹ̀ẹ́ káàkiri àgbáyé. Wà lọ́rẹ̀ẹ́ ń lo òyìnbó, wà lọ́rẹ̀ẹ́ Nàìjíríà. Àwọn Mùsùlùmí àtàwọn Christian SEO. Àwọn obìnrin gidi. Ọmọ tó máa ń dé bẹ̀rẹ̀ tiẹ̀. Irú àwọn obìnrin àwọn SEO. So àwọn Christian tó dáa nìyẹn. Àtàwọn Muslim tó dáa. Àwọn ẹni wà máa bá ṣọ̀rẹ́. Ó ti yẹ. Ó ti yẹ mi sọ. Ṣọ̀rẹ́. Àwọn ọmọ bíi tí mo ti mú ẹ wá. Kò ń ṣe nǹkan tuntun mọ́. Bọ̀dé mi fẹ́ bẹ́ẹ̀. Mo lọ́ọ̀bẹ. Èmi dẹ̀ mo ń fẹ́, okay? Gbogbo nǹkan tó bá wà ń fẹ́. Anything at all, anything. Tó bá ti ń fẹ́ tó máa mú mi ọ̀dọ̀ kò sọ fún mi, mo máa ṣe fún ẹ. It's okay. Akọ̀lẹ̀, I love you. I love you too. Èmi náà nífẹ̀ẹ́ yín. Ẹ ṣe ní kí n máa. Bí wàá ṣe wá sọ gangan ni pé I love you too. I love you too. Bẹ́ẹ̀ ṣe kọ́ mi níjẹ̀ta náà nìyẹn. Alhamdulillah, Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe. Zainab, ṣe ni mo dẹ̀ ń rò pé bóyá o tí mọ ọkùnrin o. Ẹ má bínú sọ. Nínú mi bínú. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí mo wà ní kékeré ibi tẹ́ ti wá mú mi yẹn kọ́ ni àwa ń gbà yẹn ó níbi tí a wà ní alọ́jọ́ kan bí àwọn ọkùnrin kan ṣe wá nìyẹn bí wọ́n ṣe rẹ́pù gbogbo wa nìyẹn wọ́n rẹ́pù gbogbo wa ó fipá bá wa lò pọ̀ ọmọ kékeré ni mí gbà yẹn. No, it's okay. Má sọkún mọ́. Adúrú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ. God, I'm so sorry. Pẹ̀lú ògo Ọlọ́run, o ò tún ní rírú nǹkan bẹ́ẹ̀ mọ́ tí wàá fi jáde láàyè. Ọ̀rẹ́ mi. Kí ni mo rí tí mi ò sọ fún ẹ? Kí ni? Ṣé mo ṣe wọlé bọ̀ nísìnyí? Ìmáàmù Alhaji àbí Ṣèyí tàbí kí ló ń ṣàfà? Àfà. Ṣé bí àfà sọ pé àwọn ò lè wá rí ni? Àfà ti máa rí. Báwo làfà ṣe máa rí? Àfà tó pé àfà ló bẹ̀rẹ̀ represent Jésù ló bá ibo ó ṣe máa rí. Yẹn bọ́ọ̀sì brain àfà ti máa rí. Ṣọ́kùnrin làfà fẹ́ ní àbóbìnrin. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Obìnrin ló fẹ́ o. Obìnrin. Mo rí báyìí pẹ̀lú ojú mi ni. Mo fetí mi gbọ́ mo lè fojú mi rí. Honestly. Mo ní mi ò fẹ́ believe. Sórí ibi tí mo bá investigation yẹn dé tí mo tọpinpin dé mo discover pé àsọ̀rọ̀bára ló fẹ́.
àwọn tó ń ṣe babiala àwọn tó bá ṣe bambiala kíní kan yẹn àwọn ló fẹ́ fàdà àwọn tó lè fẹ́ náà nìyẹn. àwọn sọ pé ó mú pọ́ǹbì tó ti ń tọrọ owó ni wá túṣẹ̀ ó lọ wá fẹ́ sílẹ̀. ìfà sàfikẹ́bì fún àmì fojú ara bìrì. ọlọ́run ó pọ̀ ṣùtẹ̀ rí ilé ìtòkùn bí wà lára tẹ́kọ̀ yẹn. mo pe oríṣiríṣi ni wọ́n máa rí o. àwọn fẹ́ máa rí kò wá lóbìnrin gidi fẹ́ wá jẹ́ àwọn. gbogbo yìí ọmọ ìṣù rẹ yìí. ó yà fún àná ṣáàjáde lé mi. òun kò wá ń dọ̀lé ní jàre ṣé o tẹ̀lé nǹkan tí lè bá mi pò lórí fóònù yìí mi tẹ̀ mọ́. àwọn bọ̀bọ̀ Chicago yẹn wà lẹ́ẹ̀ ti pọ̀ jù. ṣó lọ́rẹ̀ ewu tún làwọn ilé àwọn kọ́sọ́mà jọ tèmi wọ́n ti gbé wọlé. hello. ṣé mo ẹ pé amúnibú ni ẹ ìwọ wọ́n fi ìwọ bú èmi níta wọ́n pè mí ní ọ̀rẹ́ ọkọ oníbàárà ṣé tí bá ti wá sẹ pé. kúnlẹ̀ lower your voice ìyàwó mi wà nílé mi ìdẹ́ni fẹ́ kó embarrass ẹ. torí ìyàwó ìwà nulẹ̀ oníbàárà ló wá sẹ pé kémi dákẹ́ tí bá tiẹ̀ ní kó fẹ́ yàwó ṣé mo ní kó lọ fún oníbàárà ni. kúnlẹ̀ èrí torí mi mo jẹ́ ọmọ kékeré lójú ẹ̀. o kì í ṣe ọmọ kékeré but ọ̀rẹ́ ẹni mi. Don't you ever talk to me like that again. Don't talk to me like I'm a child. ò ń pariwo mọ́ mi torí obìnrin. lórí sọ́jọ́ mo jágbe mọ́ ẹ. èmi. ìyá mi ló ń bá sọ ọ̀rọ̀ ìyá mi ló ń sọ fún mi bẹ́ẹ̀ yẹn. Kúnlẹ̀ obìnrin tó wù mí ni mo fẹ́ obìnrin tí mo tọrọ lọ́wọ́ Ọlọ́run ló fún mi tí ò bá wa tẹ́ ẹ lọ́rùn má délé mi mọ́. kì í má délé ẹ mọ́. má délé mi mọ́. kí n má wálé ẹ mọ́. má wálé mi mọ́. torí oníbàárà bì kí n má wálé ẹ mọ́ kò sí wàhálà. tó bá tún pé ìyàwó mi lóní bá alẹ́ kan sí máa pọ́ǹchì fẹsẹ̀. má wọlé kò sí ẹ̀pẹ̀ ń bí máa bu títa kí n má wálé ẹ mọ́ torí obìnrin má wọlé ọkọ oníbàárà oníranù. irú àwọn èèyàn wo lélẹ́yìn náà àfíàjẹ má fi ayọ̀ tó ń fúnni lóko dé ọ̀pẹ̀ ro fẹ́yàwó mo wá fẹ́yàwó ń sìn ó dẹ̀ tún dẹjọ́ ṣó ń gbàdúrà kí n má dobìnrin lé ni má ẹ fà délé mi mọ́. sísá mi irọ́ ni kí ni mo fi parọ́ fún yín fún. ẹ wo nísìnyí mo ti rójú ọkọ mi nílẹ̀ bòbó yẹn ò wá sílé wa mọ́ tọkọ mi bá kí gan-an ó máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ò rọ́kọ mi ní àbí kí n tẹ̀sí wà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi ó máa sojú níbi ẹni pé òun kọ́ ọkọ mi ò exist rárá ni ẹ bó yìí tẹ́ ẹ ṣe mo gbóṣùbà yẹ̀ bó yìí níbi rẹ̀. èmi máa ṣe nǹkan kan fún sísá mi ṣebí yìí lẹ ní kí n dá yín dá ẹ ní kí n filẹ̀ pé máa dá sẹ̀ríà fún ṣé ní sẹ̀ríà tẹ̀ ń dá fún yẹn ẹ wo inú mi dùn gan ẹ lè mọ bí tí inú mi dùn dé sísá mi. èmi á ṣe nǹkan fún yàn ò ní rí lára ẹ̀ èmi ọmọ ọkọ dúdú lé òmò gbèsè pupa tí n bá sì rí àjò ọmọ jàmjàmjà lọ́jọ́ fọkàrà rẹ lámúṣùwà èmi wo tèmi bá ń bá yàn jà èmi máa ń bá yéèyàn jẹ pátápátá ni sójú ẹ̀fọ́ ṣé jẹ́ iṣẹ́ ti dàrú ṣé ní èdèdè jóná àbí mọ́tò kò wálé wa mọ́ ká ní mo ṣe nǹkan fún ni ìwé àtọ́pẹ́ ẹ rí bẹ́ẹ̀ máa bá káàánú ni a máa kún èmi ò lọ́wọ́ sọ́rọ̀ èèyàn káyé má bàjẹ́. èyí tẹ́ ṣe yẹn tó ẹ wo mo ní kí wọ́n gbóṣùbà yín ni pé ẹ wí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ rọ́wọ́ yín mo respect yín. wàhálà àti àdémi kan mo ṣe kankan fún ti má ṣe kan fún wa mọ̀ lára ìwọ fúnra rẹ̀ gan wà fílẹ̀ á ní ọkọ̀ á ní ẹdí gidigidigidi ẹ jọ mọ ní. èyí tẹ́ ti ṣe yẹn ẹ ṣe àdúgbò bọ́wọ́. lọ́rọ̀ kan ṣá gbogbo ẹ̀ ti níyanjú. tí o bá níyanjú ṣé màá wá síwájú yín tí mi ò lè dúró ẹ̀ kí ni. tuntun ní mi tó ní kí n bẹ́ẹ̀ tètè tó eléyìí. mo yọ̀ǹda màmá rí i. bí ìgbà wo ṣe fẹ́ rówó lọ́wọ́ kò tẹ́gbẹ́ ọlọ́àdé ò tẹ́gbẹ́ jókòó tọkùnrin kan kò rò bí ó fẹ́ tẹ́gbẹ́.
tí mo rí. Jọ kí ló rí tó ń kẹ́sẹ̀ sókè tó ń fọwọ́ ra gbogbo kí ló ṣẹlẹ̀? Ṣé kí n ṣe pé onídìí gbòlà? Ọ̀rọ̀ gbòlà kọ́ rèé. Eléyìí ju gbòlà lọ. Kí ló ju gbòlà lọ ní ayé? Owó ló tún ju gbòlà lọ kí ló ṣẹlẹ̀? Ṣówó dé báyẹn ni? Zainab mà ni. Kí ló ṣe Zainab? Ṣùrí ó mọ̀ pé mo sọ pé fẹ́ lọ receive kọ́ńtà ni. Èmi tẹ̀ rò bóyá mo ti ṣe mistake láti lọ tẹ gidi kan bẹ́ẹ̀ tó pariwo tó bá ṣe gbọ́ screen yẹn bóyá ń dún lásán. Tí wọ́n kọ̀ wọ́ báyìí apartment àfáàrè ìbárí Zainab. Bóyá àfáà kò fúyàwó ẹ lọ́wọ́ nìyẹn. Lákọ̀ọ́kọ́ mo tẹ̀ kọ́ rò bóyá àfáà àti Zainab náà ń ṣiṣẹ́ pé lọ́sọ̀ọ́ gbogbo àwọn ilé bad gan pé tí wọ́n kọ́ ní kíkọ́ owó ṣe ń lọ lásán wọ́n méjì báyìí tí Zainab tún gbá yọ̀hún báyìí tó báyìí bóyá ń yí tó ń pariwo báyìí tó ń scream tó ń give and take Zainab masturbate. Masturbate bàjẹ́ give and take tó báyìí bóyá ń respond. Àbí ọkọ ẹ̀ ò kì í ṣe fún dáadáa ni. Àìrọ́ kò lè rí bẹ́ẹ̀ ọmọ kékeré ni bí mi sọ pé ààrẹ wá. Ìfàṣẹ̀rù bá mi tó bá gẹ̀ẹ́ bóyá ń ṣe lásán mo rí wow actually máa gbé súnmọ́ gẹ̀ẹ́ o. láti kí ni. mi máa tà á ni. ìyàwó ilé màá ni. ìyẹn máa mú wọlé gan gidi ni. àìrọ̀ má ṣe yẹn o mi ò bẹ sọ afáàmà lọ́pọ̀ ẹ̀ àwọn afáàtẹ̀ pọ́n máa sọ́pọ́n ní ṣe tẹ̀bà tí a dà bí àwọn tí àbúrúkú yẹn tẹ́lẹ̀ fi parí. tó ti jẹ́ ọmọ tápà ìfẹ́ wà láà o. ìfẹ́ wà láà o. ẹjọ́ má ṣe o. ṣó lè tó yẹ. kí ló tó wà nídìí ẹ̀ gan ni. ariwo yẹn lásán. kí ni jẹ́gbọ́sàn. ìyàwó mi ò ní pẹ́ oṣù mẹ́ta péré náà mo fẹ́ lò lọ máa tó dé ṣùgbọ́n ó mọ nǹkan tó mú inú mi dùn ni inú mi dùn débi pé máa ń dúpẹ́ fọ́lọ́run irú ìyàwó tó fi fún mi mọ̀ pé bó ṣe ló fẹ́ mísì mi nítorí pé kò fẹ́ máa rójú ọkọ ẹ̀ kò ń ṣe nítorí nǹkan kan. ojú ni. obìnrin tó lè mára dúró ní ẹ ò dàbí irú àwọn ọmọ ọmọ títì yẹn mọ̀ pé ibi tí máa fi ẹ́ sí ibẹ̀ náà ni wàá wà. ibi tẹ́bá ni kí n dúró sí náà ni máa dúró sí. bébè tí màá ti lọ káàdì tí mo fún ẹ kó gba iye tó bá wọ̀n ẹ̀ ni kó má gbà torí ó ṣeéṣe kó lọ ní problem pẹ̀lú àkáǹtì àbí bóyá ó fẹ́ tó ó fẹ́ ṣe wàhálà mo ṣe fún ẹ ní káàdì yẹn. ṣé nọ́mbà tí ẹ kọ sí pépà yẹn náà ni màá tẹ̀ sí. ó ní nígbà tí o ti ní ATM card ẹ̀ ń sìn torí ẹ ni mo ṣe fún ẹ gbogbo iye tó bá wọ̀n ẹ̀ ni kó gbà ń bẹ́ o má lọ máa rò pé mi fẹ́ gbowó púpọ̀ gbáyé tó ń wọ̀n ẹ̀ kó dẹ̀ ná iye tó ń wọ̀n ẹ̀ iṣẹ́ ọkùnrin responsibility ọkùnrin wọn ni kó fún ìyàwó ẹ̀ lówó kó fún lóúnjẹ kó ra aṣọ fún mo dẹ̀ ni mo ń ṣe fún ẹ. wàá ṣàmàrà dúró fún mi. àmàrà dúró. àmàrà dúró. àyànfẹ́ o. ọ̀rẹ́ má pẹ́ mi ní fẹ́ tó bá tẹ̀ ẹ́ fún ẹlẹ́sìkìtì má dá lóhùn ìwọ náà ti mọ bí ṣe mo máa yọ ṣọ́ọ̀ṣì. ẹ káàsán ìyàwó àfà. àwọn nìyẹn. kí lẹ̀ ń ṣe ń ta ṣé kò sí. inú ilé ó kàn dákẹ́ rọ́rọ́ kò sí nǹkan tí mò ń ṣe mo bá ní pé kí n rìn káàkiri kí n fi wo àyíká. kò sí tẹlifíṣàn náà lè ní. àwọn ní ṣùgbọ́n mi ò mọ nǹkan tó ń ṣe ń bẹ̀ gbogbo yẹn ò bá mi lára mu. àwa ni. ọ̀rẹ́ mi lélẹ̀ Cynthia lè rí jẹ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ ní mind kẹ wá sí apartment wa ṣá. mi ò mind bọ̀ kò sí nǹkan tí mo ṣe. ok ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹ̀ bìtà mò ń bọ̀ sí i màá bá yín ṣẹ́gun. ok ẹ ti kẹ́ ọ̀rẹ́ mi ó ní agbára. bọ̀bọ̀ tí mo sọ fún yìí bọ̀bọ̀ yẹn dánsákì ẹ̀ sórí ńgbà tí a wọlé báyìí tí mo lọ ṣáwà tóun náà bẹ̀rẹ̀ mo wá sákì níyì báyìí mo wá sá sí èsì mo jẹ́ kó gbẹ kí gbogbo ẹgbẹ́ fúrúfúrúfúrú báyìí sórí tí bàbá yìí kàn mí báyìí tájọ bẹ̀rẹ̀ ló kàn mí
ló ń kàn mí ṣá lèmi náà bá ń yí fún. dúnú ṣé bí kí ni èsè tóbi tó náà dẹ̀ ni. ó tóbi ó ju nǹkan táwọn yìí lọ ó gbọ́ orin tí Òṣùpá sọ ni ó ní ẹrù tó ju owó ẹ̀ lọ ó ní baba Súlíyá ni ó ní bó ṣe tó nìyẹn mo rò pé orí ọmọ nìkan ló ń ya nǹkan ni bọ́bọ́ yìí kàn mí jù àmọ́ mo gbádùn ọ̀dọ̀ mọ̀ pé mi náà fẹ́rẹ̀ ọ̀rẹ́ mi nísìnyí ò fún lé tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ sórí tó ń kàn mí wájú báyìí tí mo kì í látẹ̀yìn báyìí ni mò ń gé ìwọ náà bá pàdé lè bá yín pàdé lè fún ayé rẹ ni mò ń gé báyìí ìgò yẹn ó mọ ọ̀rẹ́ mi ó mọ bí kò mọ tẹ̀sí rí bí kinní yẹn ṣe lé pọnpọnpọn nìyẹn tó kì mí mọ́lẹ̀ báyìí lèmi náà ṣàǹṣe ó dẹ̀ mọ́ padà tí negotiate ká tó wọlé stable price ó increase owó mi wàláì ìgbà tó fún tán ó rò àǹtí kí ló dé ó rẹ̀ kí mo máa wá máa lọ ilé wa. ẹni sùúrù àǹtí wò mí ẹni sùúrù ní ti pẹ̀lú ní sùúrù. ìyàwó àǹfààní kò yẹ ká ti gbẹ̀gbọ́n ti sínú kò yẹ ká sọ̀rọ̀ báyìí lójú ẹ̀ ìyàwó àǹfààní àti mo fún ẹ àǹfààní tó ń gbé lẹ́yìn ẹ tètè sọ ìyàwó ẹ̀ ní nǹkan tó mi kúndùn jù ní Shoprite ni ṣé wọn pé kò sẹ́ni tí ò lè rajà ńbẹ̀ gbogbo ẹ̀ mo máa wọlé jáde ni ní àbájá kó lọ kó tó máa sọ̀rọ̀ wa lọ bọ̀ ní ìbàyẹn òun sì ló ń tẹ̀lé ẹ̀yà padà sórí ọ̀rọ̀ yẹn. ayé wo lẹ́yìn ń gbé ẹ̀yin obìnrin yìí o ayé wo lẹ́yìn ń gbé ara yín lẹ́bí ń ṣe jọ́ọ̀bù ara yín lẹ́bí ń ṣe owó lẹ́bí ń pawó àánú ṣe yàn. ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ o wọ́n náà fẹ́ rí ẹ. ẹ kálẹ́. ṣé kò sí. kọ́ má bàa sí náà ni mo ṣe ní kí n wá rí. afá nǹkan. àwọn afá wọn ò sí nílé ara mi lè ń ṣe bákan. báwo ló ṣe ń ṣe yín ṣé fever ni àbí malaria àbí kí n mú paracetamol wá kó tó dọ̀la kí n gbé yín lọ sọ́spírò. ẹ wo ṣe malaria má fún mi lóògùn rárá nǹkan tó ń ṣe mí kọ́ nìyẹn ṣé rántí ọjọ́ tí mo wá síbí tí mo fi jókòó síbí táwọn àwọn jókòó síbí ẹ mọ̀ pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan gbà yẹn àwọn. kí ló dé kí ló ṣẹlẹ̀ mo ń cash fund tèmi ni o ẹ jọ̀ọ́ o. mi ò bá yín bínú o rárá mi ò bá yín bínú o nǹkan tèmi kàn wá ń rò ni pé mi ò mọ̀ bóyá ẹ lè bá mi wá ọkùnrin èmi náà wọ́n ṣe kíní yẹn gan-an. kí ló ṣẹlẹ̀. láàjọ tí mo ti ń ṣọmọ mi ṣe ilé rí ilé tó fún mi lọ́tẹ̀ ó pọ̀ jù ó fẹ́ pa mí wá mi ṣe ilé rí rẹ̀. ẹ̀gbọ́n ìyàwó àfà kí ló dé báwo ló ṣe ṣẹlẹ̀. ọ̀rọ̀ wọn ti èyí mi torí gbogbo eré tán mí èmi mo wà lókè tí mò ń ṣe gbogbo eré bẹ́ẹ̀ ṣe wọ́n á mí ní òye mi kéde máa wò bó bá yín ṣe látàárọ̀ tá à ń ṣe gbogbo eléyìí tán ti lọ àwọn náà wá díẹ̀ lókù kí n wá ń tì àwọn náà tún wà tábàtì àwọn máa ṣe ibi tí mo ti máa ń ṣe tàbí àwọn ṣàwà kẹ tó lọ. ṣe rí ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹni yìí àwọn náà gùn jù ní gbogbo kọ́sítọ́mà tí wọ́n ní ṣe ni tó tún jù pé wọ́n ń sá fún yín á jẹ́ pé ẹ wò mo kú ṣùgbà fún báyìí bọ́ bá ṣe ó yáwó ẹ jẹ́ ká máa lọ ná ọkọ yín ò ní pẹ́ dé. àǹtí mi ti tra ìgbà wọlé dé tẹ fẹ́ máa lọ. a ní o ti yá. dìde. ẹ̀yin náà ẹ bọ́ lé àbẹ́ ti lè dìde ni. ìyàwó wa ni o àyànfẹ́ mi. ẹ ṣe mọ̀ pé tóní a máa yọ wá lára lẹ́nu à ń ṣe tẹ́lẹ̀ ìgbà tí àfàdé ti rìnrìn àjò tó máa tó bí oṣù mẹ́ta kan tó padà wá ẹ̀ẹ́dẹ̀ mo fara òkè ṣòkúta mo ní pé bí a kì í ká mú iṣẹ́ ní àrà ọ̀tọ̀ ká máa ṣe tẹ̀léra mo fẹ́ kẹ́ rush mi ẹ má wù mí ràn báyìí. Zainab má ní o ní láti rush rárá
Surely in life there is stages for everything. Should you understand me? Mo ní àwọn level kan tí máa gbé ẹ lọ. Ó ní àwọn kankan tó yẹ kó mọ̀ kó tó di pé máa dé level orí jápájápá àwọn jẹ yẹn. Ó tí mọ̀ wọ́n yẹn fa nǹkan. Ó tí mọ̀ ká mú nǹkan kí gbogbo inspiration wa kó jáde. Ewe fi yẹn sílẹ̀. Ní kó rọ́ọ̀jì èèyàn èmi ò ń fa nǹkan mi ò mú nǹkan kan eléyìí tí mo mọ̀ ṣe tó gbá mi lára mu láti ilẹ̀ wà òun lèmi ṣàlàyé fún yín ọ̀rọ̀ mi ò tètè yé yín á ní jẹ́ ká ṣe kínní. Fọ́rẹ̀ balẹ̀ kí ló yìí ṣe? Má rọ̀ ṣàrẹ̀ ṣé orí gbogbo kan jẹ́ kùtùkùtù pátápátá. Ayé dùn gan-an. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi kọ́ ni máa tún train níyẹn o torí mi ní fẹ́ máa fojú rò pé màá mú ẹ lọ sọ́dọ̀ àwọn tó máa fún ẹ training àwọn tó yẹ pé tí wọ́n gan bá tún dọ́dọ̀ wá tí wọ́n pé dáńsá kí ẹ ọlọ́run ọba. ìgbà ọlá fẹ́ lọ pàdé wọn ní kẹ́tì ẹ̀ kó àwọn èèyàn wá lé yín kí ìjà ṣe kìíní. eré ló pe ni jẹ́njẹ́ ẹ̀sìn kankan ṣé orí bí mo ṣe wà mí ṣe kéré tó fóònù ẹyọ kọ̀ọ̀kan yìí nọ́mbà ọkùnrin tó wà lórí ó lé 2000 tó bá nílò ọkùnrin 50 èdè wàhálà ìmọ̀ supply. ìyẹn náà dáa ẹkún wà ẹkún pé mi ò lè jáde lọ ṣe ibi tí mo ti wá àwọn ọlọ́mọ àwọn bá mi bọ̀ wọ́n lè wá bá mi bí ẹja ẹkún wọn wà. wọ́n máa wọrí fọkàn rẹ balẹ̀ wàá gbádùn ara rẹ débi pé wàá ò rí mo bí ẹ̀ ń tètè máa lọ ó mọ̀ pé àwọn ẹni tó ń rí wa ládùúgbò má jẹ́ kán lọ ṣòfò fàfà. ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ ti jíjà yẹn. máa pè é. obìnrin wo la lè fọkàn tán náà obìnrin wo la lè gbẹ̀mí lé èyí tí ó ń fẹ́. nǹkan tí wọ́n bá ti fẹ́ ni kò sọ fún wa no say we no get moral lọ́jọ́ ọ̀la. nǹkan tẹ́mi rí lè fẹ́ ni pé mo fẹ́ kí bá mi train lédè ẹ bá mi jà kùtùkùtù mo fẹ́ kó mọ levels mo fẹ́ kó mọ everything bó ṣe ń lọ. babe o ṣe ń sọ̀rọ̀ báyìí street girl ní ẹ̀nà ó dẹ̀ já fúnra ẹ̀. èmi náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ pàrọ̀ yẹn mi ìfẹ́ jẹ́ kó jẹ́ ti hindo rárá ìyàwó neighbor mi ni bọ́sí ìsọ́kọ̀ wa sọ fún mi gbọ́ kan ò sí around o òun dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ṣe rò pé kó gbá ìwé so that àwọn tó wà láround ò ní fura. yẹn kéré but just know say anything that about spend ìwọ ló máa san wẹ̀. everything kò sí wàhálà it's on my bill. bill mi ni. nígbà tí kò ti lọ bọ̀ nǹkan ẹyọ kan ló kù. kí ni ẹ má gbé fọkùnrin o. má wọrí ìyẹn ló kéré jù. ìfà kò sígbà tí mi níwájú ẹ̀rẹ̀ yìí ló bá yìí ló wà yẹn owó lágbára. ìyàwó wa ni òun àyùfẹ́ ẹ̀mí pẹ́ ọlọ́run nìkan ló lè yàn fún ní ara ọlọ́run nìkan ló ń lè tọ́ ní sọ́nà ṣẹ̀ráyé ọmọ ilẹ̀ àgbẹ̀ sórí ẹni àpàdà jábọ́ ni ó padà jábọ́ ni. ọ̀rọ̀ yìí wíwo láì ṣàjá àyànfẹ́ mi dá o. Kò wá tán ẹ̀rí gbẹ̀ yóò. Zainab ara ẹ ló tún gbóná yìí ó fún mi lóúnjẹ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ yẹn kí wọn náà dẹ̀ jẹun onírọ́ṣẹ́ ló pọ̀ oúnjẹ tí kí ló ń ṣe ẹ gangan. oúnjẹ oorun sí mi bákan ni kò mí jẹ. kó má yẹ pé malaria tó lágbára ló ní yìí o ok tó bá dàrọ là máa ní kí Fọláyàn wá gbé lọ sí hospital èmi ní meeting nǹkan tó wà very important mo láti lọ ṣe mo dẹ̀ máa lọ early o lè má ti jí ngbà tí màá fi lọ gan bọ̀ Fọláyàn máa wálé àgbẹ̀ lọ sí hospital tí mo bá ń tibi tí mo ti lọ ṣe meeting bọ̀ màá yà sí hospital doctor lè ṣàlàyé kí ló ṣẹlẹ̀ fún mi. ẹ ṣe. pẹ̀lẹ́ díẹ̀ kánú kò dẹ̀ ń ṣe pé ó rẹ̀ ń sìn ní ṣé bàbá dẹ̀ ṣe kínní. kínní náà. wọ́n ní ó yà wá ṣe. rárá o
What are you here? Only beg Jeremy, talk to me help. Pẹ̀lẹ́. Oya sùn ṣùgbọ́n. Pẹ̀lẹ́. Zainab, ìgbà tí mo ti bí tí mo lọ dé, ó sọ fún mi pé ó rẹ̀ ẹ́. Mo ló rẹ̀ mí. Mo dẹ̀ ní kó lọ sí hospital. Ok, wọ́n tọ́jú ẹ̀. Wọ́n á náà máa ṣàyẹ̀wò fún ẹ. Pé ká wá gbèsè àyẹ̀wò àbí? Mo ti lọ gbà. Kí ló sọ pé ó ṣe mí? Wọ́n ló ti lóyún. Wọ́n ló lóyún oṣù méjì. Zainab, mo ti travel fún oṣù mẹ́ta. Láti oṣù mẹ́ta ni mo ti lọ. So, báwo ló ṣe lóyún oṣù méjì? Ewo ní. Orí ẹ̀ dàrú. Ẹ jẹ́ kí n ṣàlàyé. Torí pé mi ti nù ẹ̀rí àbí? Ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi. Ṣé Oscar ni mo ṣàlàyé fún Oscar. Mo ṣàlàyé fún Oscar nígbà tí wọ́n mú mi ní ibi tẹ́tí wọ́n mú mi. Mo ní ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ṣe ń rò ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ṣe ń rò ó. Mo lè fẹ́ ṣàlàyé fún yín ṣùgbọ́n Oscar ni. Oscar wọ́n ò yé mi ó yé mi. Wọ́n fọ́kàn mi wọ́n ṣe kankan ọkàn gbé mi jáde wọ́n ra aṣọ wọ́n ra bàtà wọ́n ṣé kò tá fẹ́ jẹ kókó ilé ìgò tó yẹ ká ṣe wọ́n ò ṣe èmi á sọ̀rọ̀ èmi ló kí ló ń ṣe ẹ náà ló kí ni problem ẹ náà kí ló ń ṣe ẹ gan-an ọdẹ ń pariwo ṣé kò tọ́jú ẹ ni ó gbé jáde olóúnjẹ fún ṣe gbẹ olùdaṣọ fún ẹ kí ló tún fẹ́. wọ́n ní kókó yàtọ̀ sí kókó ẹ má sọ fún mi pé. Zaro wo bí mo mọ nǹkan tó ń sọ ṣọ ibi yẹn ṣe jẹ́ kókó náà ni owó tí aláyẹ yẹn ń fẹ́ mi náà jẹ́ kókó má block ATM fún mi o jẹ́ kó rí ẹ pé o má bẹ́ẹ̀ já o. Oscar mo ti sọ tẹ́lẹ̀ kókó yàtọ̀ sí kókó eléyìí náà ṣe kókó wọn ò dé pé owó ara wọn ṣòkúta. ẹ gbà mí kí ni problem ẹ gan-an a ní kó máa pretend fún yàn òun sọ pé kí ni má jẹ́ kó mọ̀ ẹ pé wọ́n ti bá lè ṣe jẹ́ o jẹ́ kó rí ẹ pé o má pretend fún ni o. kí wọ́n fẹ́ ṣe báyìí. o ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣòye tó bá padà ṣe fún ẹ tó bá believe pé virgin ni ẹ sọ fún pé virgin náà ni tó bá dé àní pé kí ló dé òun ṣe virgin ni kò sọ fún pé ní kékeré àwọn kọ́kọ́ dédé kò ní wọ́n gang rape ẹ ìpè yẹn ló fà pé láti gbàdẹ̀ kẹ̀lé ò ṣe rí ibẹ̀ ń dẹ̀ ti bàjẹ́ wa náà mọ̀. ìgbà tó wà mọ̀ nǹkan gbà yẹn wá ń kọ́. ọmọ tó bá ṣe tó bá ti lọ sí try kò gẹ̀ẹ́tì alọ́mù tó bá ti fẹ́ alọ́mù fọ̀ ó máa ṣe kí ni ó tún máa close padà. ó máa lo alọ́mù náà. ó dà yín pé o fẹ́ máa bẹ́ẹ̀ já o owó tí ọ̀bọ yẹn fún yín gbọ́dọ̀ stop o. kí ni wọ́n fẹ́ ṣe báyìí ṣòro mi ò yé ni. wà á dúró má bínú ṣé wọ́n fi ṣe ẹ ni. o ṣó mọ̀ pé bó ṣe wọ̀ṣẹ̀ ẹ̀gàn double chance ni wọ́n ní náà òun wà ń bẹ̀ èmi náà wà ń bẹ̀ èmi sì straight way mo gbé o tí bọ̀bọ̀ yẹn tó bá fi lè já pẹ́rẹ́ máa bẹ́ẹ̀ já o. a ní kókó gangan tá a fẹ́ ṣe. ọ̀gá Zainab máa wo ṣéèpù ẹ ọmọ tó ṣẹlẹ̀ ẹ ṣòrí kó tó lọ máa tún ṣe kìíní yẹn fún ẹ Ọlọ́run. mo ti oníbàjẹ́ Zainab ìmọ̀ dúró jáde ọmọ mi sí o àbí kí n gbà padà lọ́wọ́ ẹ̀ ni. a ní mọ àpòtẹ́ ṣe nǹkan tá a fi ṣe ká kúrò lórí ẹ̀. àbí kí n gbà padà lọ́wọ́ ẹ̀ ni. wọ́n ti fi ṣe ẹ ní ṣòwò. èyí tó gbé sílé èyí tó gbé níyàwó abẹ́ gbígbó túga láì ṣàjà ọ́. Oscar ló fún ẹ lóyún. Oscar kan ló fún mi lóyún. Tọ́wọ́ ló fún ẹ lóyún. Tọ́wọ́ ló fẹ́ jí bá ìtura lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé gangan ni pé ṣé rí ibi tẹ́ ti wá gbé mi yẹn. Ibẹ̀ yẹn ó ti mọ́ mi lára. Kíní tá à ń sọ yẹn ó ti mọ́ mi lára ojoojúmọ́ ni a máa ń ṣe. Ṣé rí àwọn kọ̀ǹdọ́tọ̀ àwọn dírẹ́fà àwọn gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè yẹn tí wọ́n bá ti ṣiṣẹ́ tán ọ̀dọ̀ wa ni wọ́n máa da gbogbo ẹ̀ sí. Láti kékeré àṣe nǹkan oṣù ó ti mọ́ èmi lára nígbà tí ẹ wá gbé èmi wá sí ibi
ẹ má ṣe mí jẹ́jẹ́ ẹ má ṣe mí jẹ́jẹ́ mi mọ́ mo yẹ sọ wípé ẹ má ṣe mí jẹ́jẹ́ ọ̀rọ̀ mi ò gba jẹ́jẹ́ o ẹ̀yin náà ẹ̀ tún ní dúró sílé wọ́n máa hàn pé báwo ẹ fẹ́ ṣọ̀rọ̀ ara mi sí tẹ́bọ́ tún máa wá tún ṣe ẹ kàn máa ṣọwọ́ kan ẹ̀ẹ́dẹ̀ kí n jẹ́ kó débi tó yẹ kó dé mo wá ní kí ni wọ́n lè ṣe èmi wá rò ó pé màá jáde lọ pé màá wá àwọn olùrànlọ́wọ́ mo wá jáde sí agbègbè àdúgbò pé àwọn èèyàn kan wá ràn mí lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tí mo rí tọ́rọ̀ mi lọ́wọ́ ni wọ́n wá ràn mí lọ́wọ́ mi wọ́n mú ilé ìkan pàtó tí ó ràn mí lọ́wọ́ délé. Ọlọ́run pé àwọn èèyàn ọ̀n pé àwọn èèyàn kan ràn ẹ́ lọ́wọ́. mo rí pé ẹ̀yẹ lè ràn mí lọ́wọ́ ẹ̀bí tààtàrà ràn mí lọ́wọ́ ní ètò ìjánu mi ọ̀rọ̀ rí ètò ìskàdá ṣe nǹkan tẹ́ kò lè ṣe fún mi báyìí láti ràn mí lọ́wọ́ kẹ́tù ràn ara yín lọ́wọ́ ni pé kẹ́kọ̀ọ́ dá mi padà síbi tẹ́ ti gbé mi àwọn olùrànlọ́wọ́ kò sáyé ká wá ń bẹ̀ yẹn ẹjọ́ tó rọ ọlọ́ má bínú. Ọlọ́run mo lè sọ fún ẹ pé thank you Ọlọ́run mo lè sọ fún ẹ pé ó ṣe. Oscar ní kò tó Oscar ní Oscar ní mo ṣàlàyé fún. obìnrin wo lálẹ́ fọkàn tán náà obìnrin wo lálẹ́ gbẹ̀mí lẹ̀ èyí tí ó ń fẹ́ gẹ́gẹ́ bí àyànfẹ́. I have told you many times. Mo ní kò sí ẹ̀dá tó lè mú fúnra kò sí ẹni náà tó lè sọ wípé mo mọ ẹni tí ó ní láti jẹ́ eegun inú eegun mi àbí ẹran inú ẹran mi. Have you ever heard that there is a paragon of perfection? Have you ever heard that? O gbọ́ rí? No. Ọlọ́run ọba nìkan ló mọ àwọn èèyàn tiẹ̀ tó jẹ́ àwọn èèyàn tiẹ̀ tó tọ́ àti tó yẹ. Ìhídìnnà sùràtà Mr. Kima torí ẹ̀ la ṣe ń fa àyà yẹn wípé kí Ọlọ́run ọba Allah kó fi wá mọ ọ̀nà àwọn ẹni retí ẹ̀. Look, kí ni wọ́n ṣe fẹ́ mọ n tó fẹ́ yàn láìsí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀? Even biblically, àwọn Kristẹni, Maria Magdalene tó ń wọ̀nyí aṣẹ́wó ni, wo bórúkọ ẹ̀ ṣe padà rí. Ẹ máa ní ẹ fẹ́ múyàn ń gbòòrò, ẹ fẹ́ múyàn nú ìlú, ó tẹ́yìn lọ́rùn kẹ́ padà sóko, ó tẹ́yìn lọ́rùn kẹ́ padà sábúlé, ó tẹ́yìn lọ́rùn kẹ́ lọ mú àwọn oníbàárà. You never can say. Ó lè má mọ̀, ó lè jẹ́ aṣẹ́wó lọ́lọ́run kọ́ mọ́ tọ́lọ́run àti ara rẹ̀ ṣe ìyanu ní ara líláhì mọ́lẹ̀kùn sàmọ́wọ́ tí wọ́n lè harid. Ọlọ́run ló mọ n tó wà lókè tó wà nílẹ̀, gbogbo nǹkan tọ́lọ́run ọba ni. Now tell me, sọ fún mi, oníbàárà tó lọ mú kí ni ẹ̀ǹdẹ̀? Sọ fún mi, òfò ọjọ́ kejì ọjà ọ̀rẹ́ kúnkọ̀ yìí. There is no armor against faith. Note that. Àyànfẹ́ o, ta láyànfẹ́ mi, 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 ta láyànfẹ́ mi. Ẹ̀mí pẹ́, Ọlọ́run nìkan ló lè yàn fún ní ara. Ọlọ́run nìkan ló ń lè tọ́ ní sọ́nà. Ṣẹ̀ráyé ọmọ ilẹ̀ àgbẹ̀ sórí ẹ̀dẹ́. Àpàdà jábọ̀, àpàdà jábọ̀, àpàdà jábọ̀, àpàdà jábọ̀. Àpàdà
jábọ́ ni ó padà jábọ́ ni ó padà jábọ́ ni.